fẹ́ rí ẹni ẹ̀dọ́ mọ́ o olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Okpebholo ló kìlọ̀ bẹ́ẹ̀ fún Davido. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká sì tọ́jú ọgbẹ́ ọkàn wa papọ̀. Gómìnà Adeleke kẹ́dùn pẹ̀lú ẹbí àwọn tó farapa nínú ìwà ipá òṣèlú ṣáájú ìdìbò ìpínlẹ̀ náà. Ẹ padà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìgbìmọ̀ yìí polongo ìmọ́lẹ̀ fèsì tako ìròyìn tó ń lọ káàkiri pé gómìnà Adeleke múra láti darapọ̀ mọ́ APC. Wọ́n ní irọ́ ni kò sọ̀rọ̀ ń bẹ̀. Ẹnikẹ́ni tí ò bá lè dunnú yáyọ ètò ìdìbò tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ irú ẹni náà kò lè yáyọ̀ tàbí dunnú sí ìṣèjọba àwarawa o. Òṣèlú apá kejì bẹ̀rẹ̀ lọ́sùn o. Ààrẹ Tinubu, gómìnà Adeleke pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú Accord pàdé fún ìpàdé ìdákọ́ńkọ́ l'Aso Rock Villa. Ààrẹ Tinubu àti iléeṣẹ́ ààrẹ gbéná wojú Àtíkù lẹ́yìn tó ní bí wọ́n bá dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà òun yóò yọ owó ìrànwọ́ epo padà. Primate Ayọ̀délé ti jáde sọ̀rọ̀. Ó ní bí ààrẹ Tinubu bá jáwé olúborí sáà kejì ó ṣeéṣe kó gbé olú ìlú Nàìjíríà padà lọ sí ìlú Èkó. Ìjàmbá ọkọ̀ ojú omi gba ẹ̀mí àwọn èèyàn 46 tí ọ̀pọ̀ wọn jẹ́ ọmọdé lásìkò tí ọkọ̀ ojú omi tó kó èrò 77 déédéé yí dànù lójú agbami nípínlẹ̀ Sokoto. Àjọ EFCC náwó gan gbajúmọ̀ oníṣòwò kan Adébọ́lá fún ẹ̀sùn ṣíṣe màgòmágó owó tí iye rẹ̀ tó 990 million naira ní Àbújá. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Gómìnà Adeleke ẹ má lọ rò ó pé kọ́mọ Ọ̀ṣun ò dìbò fún Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Iṣẹ́ ọwọ́ yín làwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun rí tí wọ́n fi dìbò. Ẹ jẹ́ kí iṣẹ́ ọwọ́ tiwọn náà gbé wọn débẹ̀. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìsọwọ́ àwọn èèyàn kan nípínlẹ̀ Ọ̀ṣun tí nàka ìkìlọ̀ fún gómìnà Adémọ́lá Adélékè láti má ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà pé àwọn èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun máa dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́gbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Nínú fọ́nrán fídíò kan tí ó di tọrọ fọ́nká lórí ìtàkùn ayélujára ní ọkùnrin kan ti sọ̀rọ̀ lórúkọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí gómìnà Adémọ́lá Adélékè ó má làágùn jìnnà lórí ọ̀rọ̀ ààrẹ Tinubu. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní bàbá wa Nurudeen Adémọ́lá Jackson ẹ má fàyọ̀ fọ́ o. Àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ dúró tì bí wọ́n ṣe dúró tì yín. Ó ní kí gómìnà ó lọ mọ̀ pé ajá ò ní rorò kí ó sọ ojúlé méjì. Ó ní kí wọ́n má fi ààrẹ Tinubu lọ́kàn balẹ̀ pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun máa dìbò fún un. Ó ní ìbò èyí tí wọ́n dì fún ní kó mójútó bí yóò ṣe àṣeyọrí rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti wí, ó sọ pé ṣé ẹni tí ò fẹ́ ni èèyàn á máa fi agídí fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ni. Ó ní wọ́n kó bíi gómìnà 16 pẹ̀lú àwọn sẹ́nẹ́sọ̀ lẹ́yìn wá takò lọ́ṣùn. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun sì dúró tì pé kò sáàyè fún wọn. Àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ takò náà ló tún wá ń gbé bọ̀ wá pé káwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàtìlẹ́yìn dìbò wọn fún un nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó jẹ́ kí ó di mímọ̀ pé ṣé kò mọ̀ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò wọn takò agbára ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣèlú APC ni. Ó ní gómìnà Adeleke wá lọ ń sọ̀rọ̀ ìdúpẹ́ fún ààrẹ Tinubu jẹ́jẹ́ àtìlẹ́yìn ìbò Ọ̀ṣun fún un nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó ní àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní dì í àbí wọ́n ti dì í ni. Ó ní kí gómìnà má lọ rò ó torí agbára rẹ̀ ò ká. Ó ní kí gómìnà má gba owó lọ́wọ́ ààrẹ Tinubu o, tí ó bá sì ti gbà á kí ó lọ dá a padà torí agbára rẹ̀ ò ká láti pé kí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ò dìbò lọ́pọ̀lọpọ̀ ló ní yanturu fún ààrẹ Tinubu bí wọ́n ṣe dìbò tiẹ̀. Ó ní òun fi gbogbo ẹnu sọ pé agbára gómìnà Adémọ́lá Adélékè ò ká láti sọ pé kí àwọn èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò wọn fún ààrẹ Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. A ò fẹ́ rí ẹni ẹ̀dọ́ mọ́ o. Olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Okpebholo ló kìlọ̀ bẹ́ẹ̀ fún Davido. Olùrànlọ́wọ́ pàtàkì àgbà lórí ìròyìn ìmọ̀ ayélujára digital media fún gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo Apostle Kasi Chukwu ti sọ pé Davido kò gbọdọ̀ wá láti ṣe eré kọrin ní ìpínlẹ̀ Edo mọ́ títí di ìgbà tí ìjọba gómìnà Okpebholo bá parí látàrí awuyewuye tó ń lọ láàrin akọrin náà àti gómìnà ìpínlẹ̀ Imo. Chukwu sọ èyí nínú fọ́nrán fídíò kan tí
Peniel TV International Benin City Nigeria gbé sórí ìkànnì ayélujára YouTube ní ọjọ́bọ̀ Thursday. Ọ̀rọ̀ tí olùrànlọ́wọ́ gómìnà náà sọ wáyé lẹ́yìn tí Davido kọ̀ láti tọrọ àforíjì fún àwọn ọ̀rọ̀ tí ó sọ nípa gómìnà Okpebholo lórí pé gómìnà ọ̀hún ṣe àyọnusọ àríwísí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lásìkò ìgbà ìpolongo fún ètò ìdìbò gómìnà Ọ̀ṣun tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹjọ. Davido ló ti ṣáájú fi ìwé ẹ̀rí WAEC ti gómìnà Okpebholo sórí ayélujára ìkànnì Instagram rẹ̀ tẹ́lẹ̀ tí ó sì tún yọ ọ́ kúrò. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí Davido ṣe níbẹ̀ ló ti sọ pé òun kò rí ìdí kankan tó fi yẹ kí òun tọrọ àforíjì lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Imo. Olùrànlọ́wọ́ gómìnà náà Chukwu sọ pé àwọn ti fòfin de Davido láti ṣe eré tàbí kọrin nípínlẹ̀ Edo títí di òpin ìjọba Okpebholo. Ó ní ó ti dòfin fún Davido láti wá sí Edo láti pé òun fẹ́ ṣe eré orin nítorí àwọn ò fẹ́ rí ẹ ní Edo mọ́. Ó fi ẹ̀sùn kan Davido pé ó sọ àwọn ọ̀rọ̀ àìbọ̀wọ̀ sí gómìnà àti àwọn ọmọ ẹbí rẹ̀. Ó tẹnumọ́ pé àwọn kò ní tẹ́wọ́ gba Davido tàbí kí káàbọ̀ nípínlẹ̀ Edo mọ́ ní ìwọ̀n ọdún tó kù nínú ìjọba àwọn. Chukwu tún sọ pé àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Edo ti bínú tán sí àwọn ọ̀rọ̀ tí Davido sọ tó sì kìlọ̀ pé akọrin náà lè dojúkọ wàhálà tí ó bá fi lè wá sí ìpínlẹ̀ náà títí kan ní pápákọ̀ òfurufú wọn. Ó ní àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Edo ti bínú pé tí wọ́n bá tún rí Davido wàhálà ni. Nítorí náà kò sí ẹni tó yẹ kí ó tún pe Davido wá láti ṣe eré tàbí kọrin ní ibikíbi nípínlẹ̀ Edo mọ́. Olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Edo náà tún ṣàríwísí lórí àwọn àwòrán ìwé ẹ̀rí tó fi jẹ́ ẹ̀rí ètò ẹ̀kọ́ gómìnà Okpebholo tí Davido fi sí àwùjọ orí ayélujára social media. Ó pè é ní ìwé tí wọ́n yí padà tàbí ṣe àtúnṣe sí. Ó sì kìlọ̀ fún gbajúgbajà akọrin tàkasúfè náà pé kó má ṣe tún irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ́ láyé rẹ̀. Awuyewuye náà ló wà láàrin àríyànjiyàn gbangba tó ti ń lọ láàrin Davido àti gómìnà Okpebholo, èyí tó bẹ̀rẹ̀ nígbà ìpolongo fún ìdìbò gómìnà Ọ̀ṣun. Davido sọ pé òun kò ní tọrọ àforíjì lórí bí òun ṣe fi ìwé ẹ̀rí ẹ̀kọ́ gómìnà náà tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe ìpolongo ìbò lòdì sí ẹ̀gbọ́n òun fún àwọn ará Ọ̀ṣun. Gbajúgbajà akọrin náà tún ṣàríwísí Okpebholo fún bí ó ṣe fi Edo sílẹ̀ lọ sí ìpolongo ìdìbò Ọ̀ṣun. Ó sì béèrè nípa agbára tàbí àṣẹ ìdìbò tí gómìnà náà ní. Àwọn ọ̀rọ̀ tí olùrànlọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Edo náà wá ṣẹ̀ṣẹ̀ sọ yìí ló ti ń fa oríṣiríṣi ìdáhùn lórí ayélujára social media bí fídíò náà ṣe ń tàn káàkiri fún àríyànjiyàn àti awuyewuye tó sì ń lọ láàrin akọrin náà àti gómìnà ìpínlẹ̀ Edo. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká sì tọ́jú ọgbẹ́ ọkàn wa papọ̀. Gómìnà Adélékè kẹ́dùn pẹ̀lú ẹbí àwọn tó farapa nínú ìwà ipá òṣèlú ṣáájú ìdìbò ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ké sí àwọn ará ìpínlẹ̀ náà pé kí wọ́n dá ìbáṣepọ̀ wọn padà kí wọ́n sì fìmọ̀ ṣọ̀kan lẹ́yìn tí wọ́n tún dìbò yàn sípò gómìnà nígbà tí wọ́n rántí àwọn tó pàdánù ẹ̀mí wọn nítorí ìwà ipá òṣèlú tó ṣẹlẹ̀ kí ìdìbò náà tó wáyé. Adélékè pé ìpè yìí nínú àtẹ̀jáde kan tí ó gbé kalẹ̀ lójú òpó ayélujára rẹ̀ lẹ́yìn tí wọ́n tún dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbẹ́kẹ̀lé tí wọ́n fi hàn sí láti darí wọn fún àkókò mìíràn. Ó ṣàpèjúwe ìjáwé olúborí náà gẹ́gẹ́ bí ìṣẹ́gun gbogbo ènìyàn. Ó sọ pé òun gba àṣẹ tuntun tí àwọn ènìyàn fún òun pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìmọ̀lára ojúṣe tó jinlẹ̀. Adélékè sọ pé ìṣẹ́gun yìí jẹ́ ti gbogbo wa, mo sì gba àṣẹ tuntun yìí pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìmọ̀lára ojúṣe tó jinlẹ̀. Gómìnà tún lo àtẹ̀jáde náà láti fi rántí àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìwà ipá àti òṣèlú tó ṣẹlẹ̀ kí ìdìbò náà tó wáyé. Ó fi ọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sí àwọn ẹbí àti àwọn olólùfẹ́ àwọn tó kù. Ó sọ pé bí a ṣe ń ṣe ayẹyẹ a tún rántí àwọn tí wọ́n jẹ́ olùfarapa ìwà ipá òṣèlú kí ìdìbò náà tó wáyé. Mo fi ọ̀rọ̀ ìtùnú tọkàntọkàn ránṣẹ́ sí àwọn ẹbí àti olólùfẹ́ wọn. Adélékè dúpẹ́ lọ́wọ́ àwọn ọba àti àwọn aṣojú àṣà ìbílẹ̀, àwọn aṣáájú ẹ̀sìn àti adarí àwùjọ, àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì, àwọn ọ̀dọ́, àwọn obìnrin, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn oníṣòwò, àwọn àgbẹ̀ àti àwọn ará ìpínlẹ̀ mìíràn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba rẹ̀. Ó wá rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n gbàgbé ọ̀rọ̀ ìdìbò náà kí wọ́n sì dojúkọ iṣẹ́ kíkọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tó dára jùlọ. Gómìnà náà fi kún pé ẹ jẹ́ kí a tọ́jú ọgbẹ́ wa kí a fìmọ̀ ṣọ̀kan kí a sì máa tẹ̀síwájú láti kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tó tóbi àti èyí tó dára jùlọ.
ẹ dá padà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìgbìmọ̀ ìpolongo ìmọ́lẹ̀ fèsì tako ìròyìn tó ń lọ káàkiri pé gómìnà Adeleke múra láti darapọ̀ mọ́ APC wọ́n ní irọ́ ni kò sọ̀rọ̀ ńbẹ̀. ìgbìmọ̀ ìpolongo ìbò ìmọ́lẹ̀ ti tako àwọn ìròyìn kan tí ń sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ń gbèrò láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Accord Party lọ sí All Progressives Congress APC lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. nínú àtẹ̀jáde kan tí alága ìgbìmọ̀ ìròyìn àti ìpolongo ìmọ́lẹ̀ Campaign Council Bámidélé Salam fi síta ní ọjọ́ Ẹtì, ìgbìmọ̀ náà ṣàlàyé pé àbẹ̀wò Adeleke sí ọ̀dọ̀ ààrẹ jẹ́ àbẹ̀wò ìbáṣepọ̀ òṣèlú tó wọ́pọ̀ lẹ́yìn tí ìdìbò ààrin ti parí ní Nàìjíríà. ìgbìmọ̀ náà sọ pé ìmọ́lẹ̀ Campaign Council fẹ́ kí ó yé gbogbo ènìyàn pé àbẹ̀wò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Jackson Nurudeen Adeleke sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́bọ̀ bá àṣà àti ìṣe òṣèlú mu lẹ́yìn àṣeyọrí ìdìbò ààrin ní Nàìjíríà. gẹ́gẹ́ bí ìgbìmọ̀ náà ṣe sọ, Adeleke lẹ́yìn tó jáwé olúborí nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ parí ní ojúṣe láti ṣe pẹ̀lú lílọ kí ààrẹ àti olórí àwọn ọmọ ogun Nàìjíríà. ìgbìmọ̀ náà tún ṣàkíyèsí pé Tinubu ti máa ń pè fún ìdìbò tó hàn kedere tó sì jẹ́ òdodo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó tún rọ àjọ Independent National Electoral Commission INEC àti àwọn iléeṣẹ́ ààbò láti rí dájú pé ìdìbò náà jẹ́ ìdìbò tó ní ìgbẹ́kẹ̀lé nínú. ìgbìmọ̀ náà fi kún pé àbẹ̀wò náà tún fún ààrẹ gẹ́gẹ́ bí bàbá orílẹ̀-èdè àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní àǹfààní láti jíròrò àwọn ọ̀rọ̀ tó kan àlàáfíà, ààbò àti ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìdìbò tó mú ìdààmú wá. nípa àwọn àròsọ pé ìpàdé náà lè jẹ́ àmì pé Adeleke fẹ́ darapọ̀ mọ́ APC, ìgbìmọ̀ ìpolongo náà takò pátápátá. ó sì sọ pé kò sí irú ìjíròrò bẹ́ẹ̀. wọ́n sọ pé kí ó má bàa sí àìgbọ́ra-ẹni-yé, àbẹ̀wò gómìnà àti àwọn ọmọ ẹgbẹ́ pàtàkì nínú ẹgbẹ́ ìpolongo rẹ̀ kò ní ohunkóhun ṣe pẹ̀lú èrò láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Accord Party lọ sí All Progressives Congress APC. gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ, ìgbìmọ̀ náà tún tẹnumọ́ pé a fẹ́ sọ ní kedere pé kò sí nǹkan kan tó jọ ọ̀rọ̀ kíkúrò ní ẹgbẹ́ òṣèlú Accord Party àti dídarapọ̀ mọ́ APC lákòókò àbẹ̀wò sí ààrẹ. àlàyé yìí wáyé lẹ́yìn tí Adeleke ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu ní ilé ààrẹ l'Àbújá ní ọjọ́bọ̀, ọjọ́ mélòó kan lẹ́yìn tó jáwé olúborí fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà. olùrànlọ́wọ́ ààrẹ lórí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nuhu Ribadu bá a lọ síbi àbẹ̀wò náà. àbẹ̀wò náà jẹ́ ìpàdé àkọ́kọ́ tí gbogbo ènìyàn mọ̀ pé Adeleke ti bá Tinubu pàdé lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ nínú ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. ó tún wà lẹ́yìn tí ààrẹ pe Adeleke lórí fóònù láti kí i fún ìjáwé olúborí rẹ̀, tí ààrẹ sì ṣàpèjúwe àbájáde ìdìbò náà gẹ́gẹ́ bí ìdánilójú tó yẹ pé ìjọba àwùjọ yóò máa tẹ̀síwájú láti gbilẹ̀ ní orílẹ̀-èdè wa. síbẹ̀, ìmọ́lẹ̀ Campaign Council fi dá àwọn alátìlẹyìn Adeleke lójú pé gómìnà náà ṣì ń dojú kọ iṣẹ́ ìṣàkóso, ó sì pinnu láti máa ṣiṣẹ́ fún ire àti ìlọsíwájú àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹnikẹ́ni tí ò bá lè dunnú yáyọ̀ ètò ìdìbò tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀, irú ẹni náà kò lè yáyọ̀ tàbí dunnú sí ìṣèjọba àwa ara wa o. ààrẹ Tinubu ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lásìkò tó ń gbàlejò gómìnà Adeleke nílé ìjọba Lasso Rock Villa l'Àbújá. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn fún sáà kejì nípínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke lálejò nílé ìjọba Lasso Rock Àbújá ní nǹkan bíi aago 5 kọjá ìṣẹ́jú díẹ̀ nírọ̀lẹ́ ọjọ́bọ̀ Thursday 20 oṣù kẹjọ yìí ni gómìnà Adémọ́lá Adeleke ṣe àbẹ̀wò rẹ̀ sí ààrẹ Tinubu. gómìnà Adeleke ò dá nìkan rin ìrìn àjò àbẹ̀wò náà, òun pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú Accord Party ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn. ń ṣe làárẹ̀ fi tìdùnnú tẹ̀rín tọ̀yàyà kí gómìnà Adeleke pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú Accord káàbọ̀ sílé ìjọba Lasso Rock Villa. ààrẹ Tinubu kí gómìnà Adeleke kú oríire jíjáwé olúborí rẹ̀ padà sórí àlééfà fún sáà kejì nípínlẹ̀ Ọ̀ṣun. nínú ọ̀rọ̀ ààrẹ Tinubu, ààrẹ jẹ́ kó di mímọ̀ fún pé kò ṣẹ́gun ẹnikẹ́ni bí kò ṣe ìdìbò, ó sì jáwé olúborí. ó ní kì í ṣe agbára rẹ̀ tàbí ti àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ bí kò ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun nífẹ̀ẹ́ sí ìṣèjọba rẹ̀, wọ́n sì ń fẹ́ láti pé kó tún padà wá sìn wọ́n lẹ́ẹ̀kan sí i. nítorí náà kó má rí ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí agbára rẹ̀. ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò
kó sa ìgbà lámọ̀ràn láti má ṣe rí ẹnikẹ́ni bóyá lẹ́gbẹ́ òṣèlú mìíràn tàbí àwọn tí wọ́n jọ díje dupò papọ̀ gẹ́gẹ́ bí ìdí ìjàmbá ìjákulẹ̀ lọ́nà kan tàbí òmíràn bí kò ṣe kí ó rí wọn gẹ́gẹ́ bí ìdí pàtàkì fún àṣeyọrí àti ìṣẹ́gun rẹ̀. Ó ní kí ó lọ́ọ́ fi ìdí ìfẹ́, ìṣọ̀kan àti àlàáfíà múlẹ̀ lọ́sùn pé torí ti ẹ̀kọ́ nítorí pé tí àwọn èèyàn àkókò yìí nípínlẹ̀ Ọ̀ṣun kọ bí kò ṣe torí àwọn ìran tó ń bọ̀. Ààrẹ ní fífi ọkàn ìmoore hàn fún Ọlọ́run lórí àṣeyọrí àti ìjáwé olúborí rẹ̀ kì í ṣe nípa bí ó ti ń fi ẹnu sọ tàbí kọ ọ́ lórin bí kò ṣe kí ó fi hàn sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní kí ó mú ètò ìṣèjọba rẹ̀ gbòòrò sí nìkan lọ́nà tí ó lè gbàdúpẹ́ oore tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fún un kì í ṣe nípa orin kíkọ tàbí ọ̀rọ̀ ẹnu rẹ̀. Ààrẹ Tinubu ní gẹ́gẹ́ bí òun ṣe sọ fún un pé kì í ṣe pé ó kápá ẹnikẹ́ni bí kò ṣe pé ó dìbò ó sì jáwé olúborí. Ó ní gómìnà Adeleke sì wà ní ààyè rere láti fi ìtàn rere múlẹ̀ nítorí náà kí ó ṣe ìgbélárugẹ àlàáfíà, ìfẹ́, ìṣọ̀kan, ìṣèjọba àwarawa àti fífi ẹsẹ̀ òfin múlẹ̀. Ààrẹ Tinubu wá gbóríyìn fún àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ fún àdúrótì àti iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lásìkò ìpolongo ìbò àti lásìkò ètò ìdìbò. Ààrẹ ní ó jẹ́ ayọ̀ òun láti gbà wọ́n lálejò bá wọn sọ̀rọ̀ náà. Lẹ́yìn gbogbo ọ̀rọ̀ ìmọ̀ràn ọlọ́kùn-ò-jọ̀kan náà ni gómìnà Adeleke dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún fífi ààyè gba ìjọba àwarawa tí ó sì fi ìwé ẹ̀rí INEC fún ìjáwé olúborí rẹ̀ lé ààrẹ lọ́wọ́ tí wọ́n sì fi ya fọ́tò. Àbẹ̀wò gómìnà Adeleke yìí wáyé lẹ́yìn ọjọ́ mélòó kan tí ààrẹ Tinubu fúnra rẹ̀ ti pè é lórí fóònù láti kí i fún ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ ṣàpèjúwe àbájáde ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí ìfẹ́ aráàlú àti ìfẹsẹ̀múlẹ̀ ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì gba gómìnà Adeleke níyànjú láti mú ìṣọ̀kan wà láàrin àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láì dẹ́yẹ sí ẹgbẹ́ òṣèlú kankan. Nínú ọ̀rọ̀ àjọsọ wọn nígbà náà níbi gómìnà Adeleke tún ṣe fìdí sísàtìlẹ́yìn rẹ̀ fún sáà kejì nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 múlẹ̀ tí ó sì sọ pé òun yóò ṣe àbẹ̀wò sí ààrẹ láìpẹ́. Òṣèlú apá kejì bẹ̀rẹ̀ lọ́sùn o. Ààrẹ Tinubu, gómìnà Adeleke pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú Accord pàdé fún ìpàdé ìdákọ́ńkọ́ l'Aso Rock Villa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke lálejò nílé ìjọba l'Aso Rock Villa, Abuja. Gẹ́gẹ́ bí ìròyìn náà sì sọ, ọwọ́ ẹ̀rọ ní bòńkẹ́lẹ́ ni gómìnà Adémọ́lá Adeleke bá wọlé sí àgbàlá ilé ìjọba l'Aso Rock. Nǹkan bíi aago 5 kọjá ìṣẹ́jú díẹ̀ nírọ̀lẹ́ ọjọ́bọ̀ Thursday ni gómìnà Adémọ́lá Adeleke ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu. Gómìnà Adeleke pẹ̀lú aṣọ àṣà Yorùbá aláwọ̀ búlù dúdú ó sì mú ọ̀pá ìrìn lọ́wọ́. Ó jáde nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Land Cruiser dúdú ló sì ṣe bẹ́ẹ̀ wọlé sí ilé ìjọba. Gómìnà Adeleke ò dá nìkan rin ìrìn àjò àbẹ̀wò náà sí ààrẹ Tinubu. Òun pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú Accord Party ni wọ́n jọ kọ́wọ̀ rìn. Olùdámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀-èdè Nuhu Ribadu náà fojú hàn gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe gbé sétígbọ̀ akọ̀ròyìn wa. Àbẹ̀wò gómìnà Adeleke náà ní àkọ́kọ́ irú ẹ̀ lẹ́yìn ètò ìdìbò Ọ̀ṣun tí ó ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ járí lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó kọjá. Àbẹ̀wò náà wáyé lẹ́yìn ọjọ́ mélòó kan tí ààrẹ Tinubu fúnra rẹ̀ ti pe Adeleke lórí fóònù láti kí i fún ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò náà. Ààrẹ ṣàpèjúwe àbájáde ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí ìfẹ́ aráàlú àti ìfẹsẹ̀múlẹ̀ ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì gba gómìnà náà níyànjú láti mú ìṣọ̀kan wà láàrin àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láì dẹ́yẹ sí ẹgbẹ́ òṣèlú kankan. Nínú ọ̀rọ̀ àjọsọ wọn nígbà náà níbi gómìnà Adeleke tún ṣe fìdí sísàtìlẹ́yìn rẹ̀ fún sáà kejì nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 múlẹ̀. Lára àwọn tí wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú gómìnà Adeleke wá sí ilé ìjọba l'Aso Rock ni olùdarí gbogbogbò ìgbìmọ̀ ìpolongo ìbò Adeleke, sẹ́nẹ́tọ̀ Lérè Oyèwùmí, ọmọ ilé ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Sunday Bisi, olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Akínlẹ́yẹ Kazeem àti ọmọ ilé aṣòfin àpapọ̀ tó ń sojú Ẹdẹ North, Ẹdẹ South, Ẹgbẹ́dọ̀rẹ́, Èjìgbò Federal Constituency Bámidélé Salam. Bó tilẹ̀ jẹ́ pé ìpàdé alátìlẹ̀kùnmọ́rí ṣe ni wọ́n fi ìpàdé àbẹ̀wò náà ṣe. Àmọ́ gbogbo bí iṣu bá ṣe kú tí ọ̀bẹ sì ṣe bẹ la ó máa fi tó yín létí. Ààrẹ Tinubu àti iléeṣẹ́ ààrẹ gbéná wojú Àtíkù lẹ́yìn tó ní bí wọ́n bá dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà òun yóò dá owó ìrànwọ́ epo padà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tako ọ̀rọ̀ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar lórí ìlérí rẹ̀ pé òun yóò dá ètò ìrànwọ́ lórí owó epo padà bí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí ààrẹ nínú ìdìbò ààrẹ tí yóò wáyé ní ọjọ́ 16
oṣù kìíní. Àtíkù ẹni tó ń dúró gẹ́gẹ́ bí olùdíje lẹ́gbẹ́ African Democratic Congress ADC nínú ìdìbò ààrẹ ti sọ pé òun yóò dá ìrànwọ́ lórí owó epo padà. Ó sọ pé a kò lè tọpinpin àwọn owó tí ìjọba gbà àti àǹfààní láti inú yíyọ ìrànwọ́ lórí owó epo kúrò. Ààrẹ tún tako Àtíkù. Ó sì ṣàpèjúwe ọ̀rọ̀ tó sọ láti dá owó ìrànwọ́ epo padà gẹ́gẹ́ bí ìfẹ́ ara rẹ̀ àti àìní agbára òṣèlú. Tinubu ṣàpèjúwe ipò Àtíkù gẹ́gẹ́ bí àfihàn àìnímọ̀ tó burú gan nípa bí ìjọba àti ètò ọrọ̀ ajé ṣe ń ṣiṣẹ́. Ààrẹ sọ èyí nígbà tó ń gba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n tún yàn lálejò Adémọ́lá Adélékè nílé ìjọba l'Ábùjá. Ó sọ pé yíyọ èso ìrànwọ́ lórí owó epo kúrò ti mú kí ipò owó àwọn ìjọba ìpínlẹ̀ lágbára sí i. Ó sì ti jẹ́ kí wọ́n lè máa bójútó àwọn ojúṣe wọn. Tinubu sọ pé mo rí ọ̀kan lára àwọn alátakò mi tó ń sọ báyìí pé òun máa dá ètò ìrànwọ́ lórí owó epo padà. Mo kà á, èyí jẹ́ àfihàn àìmọ̀ tó burú gan nípa ìṣàkóso àti ètò ọrọ̀ ajé. Kí n tó dé ibi, ìpínlẹ̀ 28 kò lè san owó oṣù, ká má tilẹ̀ sọ̀rọ̀ nípa àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti owó oṣù àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ yín. Mo mọ ọkùnrin kan tí mo tọ́ tí wọ́n pè ní half salary. Wọ́n máa ń wá sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú fìlà lórí, wọn ò sì lè ṣe ohunkóhun. Owó oṣù tí ẹ̀ ń san jẹ́ kí àwọn ẹbí lè rí ohun tí wọ́n máa fi gbé ìgbé ayé wọn. Àwọn òṣìṣẹ́ wà ní ìjọba ìbílẹ̀, wọ́n sì wà ní ìjọba ìpínlẹ̀. Níbo ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà? Ní àwọn ìpínlẹ̀ ni. Ọ̀rọ̀ ààrẹ wáyé lẹ́yìn tí Àtíkù kéde pé òun máa yí ìpinnu yíyọ ìrànwọ́ lórí owó epo padà bí wọ́n bá yan òun sípò ààrẹ. Èyí tún ti ṣí àríyànjiyàn sílẹ̀ lórí ọ̀kan lára àwọn ìpinnu tó ṣe pàtàkì jùlọ nínú ètò ọrọ̀ ajé ìjọba Tinubu. Ní ọjọ́ ìbúrawọlé sípò rẹ̀, ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, Tinubu kéde pẹ̀lú ìgboyà pé fuel subsidy is gone. Ìrànwọ́ lórí owó epo ti lọ. Tinubu sọ fún Adeleke pé àwọn ohun àmúṣọrọ̀ tó pọ̀ sí tí àwọn ìjọba ìpínlẹ̀ ń rí gbọ́dọ̀ yọrí sí àyípadà tó ṣe kedere nínú ìgbé ayé àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ nípa sísan owó oṣù àti fífi owó sí àwọn ohun amáyédẹrùn bí ojú ọ̀nà, ilé ẹ̀kọ́, ilé ìwòsàn àti àwọn iṣẹ́ ìlera àwùjọ. Gẹ́gẹ́ bí Tinubu ṣe sọ, àwọn ìjọba ìpínlẹ̀ ní ojúṣe ńlá nínú àbójútó ire àwọn ọmọ Nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gbé láwọn àwùjọ tí ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ti ń pèsè àwọn iṣẹ́ pàtàkì fún wọn. Ó sọ pé ẹ yọ ọ̀rọ̀ ààrẹ kúrò nínú èrò yìí. Ẹ wo gbogbo àwọn ènìyàn tí ẹ̀ ń wò lásán, gbogbo wọn ní ẹbí tí wọ́n gbọ́dọ̀ bójútó. Àwọn ohun amáyédẹrùn tí ẹ̀ ń kọ́, àwọn ojú ọ̀nà, àtúnṣe ilé ẹ̀kọ́, mímú iṣẹ́ ìlera túbọ̀ lágbára, ẹ̀kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìlera láti dáàbò bo àwọn ẹbí tí wọ́n nílò ìrànwọ́. Gbogbo èyí jẹ́ ara ojúṣe yín. Àtíkù ṣèlérí láti dá ìrànwọ́ lórí owó epo padà. Ó sì béèrè nípa 15.8 trillion naira tí wọ́n sọ pé wọ́n fi pamọ́. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC Àtíkù ti yí ipò rẹ̀ tẹ́lẹ̀ padà lórí yíyọ ìrànwọ́ lórí owó epo kúrò, bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣèlérí nígbà ìpolongo rẹ̀ ní ọdún 4 sẹ́yìn pé òun máa fòpin sí ètò ìrànwọ́ náà. Ó sọ pé òun kò lè tẹ̀síwájú pẹ̀lú ipò òun tẹ́lẹ̀ nítorí pé wọ́n ti máa ń jí àwọn owó náà lọ. Àwọn olùdíje ààrẹ mẹ́ta tó ṣe pàtàkì jùlọ nínú ìdìbò ọdún 2023, Tinubu lábẹ́ òṣèlú APC, Àtíkù lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àti Peter Obi tó wà ní Labour Party nígbà náà, gbogbo wọn ṣèlérí láti yan ìrànwọ́ lórí owó epo kúrò nítorí ìwà ìbàjẹ́ tó ní ṣe pẹ̀lú ètò náà. Àtíkù tó ṣèlérí láti dá ìrànwọ́ náà padà lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ayélujára ní èdè Haúsá béèrè pé báwo ni ìjọba àpapọ̀ ṣe lo owó tí wọ́n rí lẹ́yìn tí wọ́n yọ ìrànwọ́ náà kúrò. Ó sọ pé mi ò tako yíyọ ìrànwọ́ lórí epo kúrò, ṣùgbọ́n ibo ni owó náà wà, ibo ni ó lọ. Wọ́n pinnu pé wọ́n máa lò láti dín òṣì kù àti láti ran àwọn ọmọ kéékèèké lọ́wọ́ kí wọ́n lè lọ sí ilé ẹ̀kọ́. Ibo ni owó náà wà báyìí? Ó dàbí pé wọ́n ń jí lásán ni. Ó ṣèlérí pé bí òun bá jáwé olúborí, òun máa dá ìrànwọ́ lórí owó epo padà nígbà tí òun yóò sì máa lépa ìdápadà àwọn owó tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n jí lọ. Àtíkù sọ pé bí wọ́n bá yàn mí, màá dá ìrànwọ́ lórí epo padà. Ẹnikẹ́ni tó bá jí owó náà sì gbọ́dọ̀ dá padà. Ó sọ pé àwọn ọmọ Nàìjíríà ò bá tí faramọ́ yíyọ owó ìrànwọ́ náà kúrò tí wọ́n bá lo owó
tí wọ́n fi pamọ́ sórí àwọn ọ̀rọ̀ pàtàkì bíi ààbò, ẹ̀kọ́, dídá iṣẹ́ sílẹ̀ àti ṣíṣí àǹfààní púpọ̀ sílẹ̀ fún àwọn ọ̀dọ́. Àtíkù sọ pé ìjọba yọ owó ìrànwọ́ náà kúrò, ṣùgbọ́n a kò mọ ibi tí owó náà lọ. Tí wọ́n bá lo owó náà fún ìdàgbàsókè, láti yanjú àwọn ìṣòro ààbò, fún ẹ̀kọ́ àti láti dá àǹfààní sílẹ̀ fún àwọn ọ̀dọ́, kò bá ti yàtọ̀. Bí wọ́n bá yàn mí, mo lè yọ ìrànwọ́ náà kúrò kí n sì lo owó náà dáadáa fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ní ọdún mẹ́ta tó kọjá, wọ́n sọ pé 15.8 trillion naira ti wọ orílẹ̀-èdè yìí lẹ́yìn tí wọ́n yọ ìrànwọ́ lórí owó epo kúrò. Ìjọba àpapọ̀ ṣàlàyé pé nítorí àlékún owó tí ìjọba ń rí gbà, à ń fi owó púpọ̀ ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè nígbà tí owó tí wọ́n ń pín láàrin ìpele mẹ́ta ìjọba náà sì ti pọ̀ sí i. Àwọn mínísítà sọ pé 5.4 trillion naira ń lọ sí ìjọba àpapọ̀ nígbà tí 10.4 trillion naira ni wọ́n ń pín láàrin àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Ní ti ìjọba àpapọ̀, Oyèdélé sọ pé 30.64 trillion naira ni wọ́n ná sí àwọn ìnáwó àfikún láàrin àkókò náà, pàápàá lórí owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba, sísan gbèsè àti àwọn ohun àmúṣọrọ̀. Àkọsílẹ̀ Oyèdélé fi hàn pé 9.39 trillion naira ni wọ́n ná sí àtúnṣe owó oṣù, àfikún owó oṣù tó kéré jù àti àwọn àfikún owó fún àwọn òṣìṣẹ́ ìjọba. 9.37 trillion naira mìíràn lò sí sísan gbèsè orílẹ̀-èdè ní òkè òkun nítorí ipa tí àyípadà iye owó náírà ní lórí gbèsè náà. 6.5 trillion naira sì ni wọ́n ná sí àwọn ohun amáyédẹrùn pàtàkì. Ààrẹ sọ pé ìfẹ́ agbára àti ipò ló fa ìlérí Àtíkù pé òun máa dá ìrànwọ́ lórí owó epo padà. Wọ́n fi ẹ̀sùn kàn pé ó ti yí ipò ọrọ̀ ajé rẹ̀ tẹ́lẹ̀ padà ní oṣù márùn-ún sí ìdìbò ààrẹ nítorí pé ó fẹ́ rí àtìlẹ́yìn àwọn ènìyàn. Wọ́n sọ pé Àtíkù, ẹni tó ti ń polongo pé kí wọ́n fòpin sí ìrànwọ́ lórí epo ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2023, ti yí ọ̀rọ̀ rẹ̀ padà báyìí tó sì ń ṣèlérí láti dá ètò náà padà tí òun fúnra rẹ̀ sì sọ tẹ́lẹ̀ pé ó yẹ kí wọ́n fòpin sí i. Olùrànlọ́wọ́ ààrẹ lórí ìròyìn àti ètò Báyọ̀ Ọ̀nànúgà ló sọ èyí nínú àtẹ̀jáde kan. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ààrẹ sì sọ, àyípadà Àtíkù kìí ṣe nítorí èrò tó dá lórí ètò ọrọ̀ ajé, ṣùgbọ́n nítorí àǹfààní òṣèlú. Wọ́n sọ pé Àtíkù ń ṣe ìlérí kan tí ó yẹ kí ó mọ̀ pé kò ṣeé gbé kalẹ̀ fún ìjọba láti ná owó rẹ̀, tó sì tún lòdì sí bí ọjà epo ṣe rí ní Nàìjíríà báyìí. Ọ̀nànúgà sọ pé kò ṣòro láti mọ ìdí tí Àtíkù fi ń padà sí ètò ìrànwọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ ní oṣù márùn-ún sí ìdìbò, nítorí pé ó ń wá agbára àti ipò. Ó nílò láti ṣe ìlérí kan tí ó mọ̀ pé tí òun bá sọ òtítọ́ fún àwọn ènìyàn wa kò ní ní ìtumọ̀ fún ètò owó ìjọba, ó sì jẹ́ ìpadà sẹ́yìn àti ohun tí kò wúlò fún àwọn ènìyàn. Wọ́n tún fi ẹ̀sùn kàn pé ó ń yí ohun tó jẹ́ apá pàtàkì nínú ètò ọrọ̀ ajé rẹ̀ tẹ́lẹ̀ padà nítorí àǹfààní òṣèlú, dípò kí ó gbé ọ̀nà tuntun tó dá lórí àtinúdá kalẹ̀ láti yí àwọn ìlànà ìjọba Tinubu padà. Síbẹ̀, Ọ̀nànúgà ṣàlàyé pé Àtíkù ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti yí èrò rẹ̀ padà àti láti dábàá àwọn ìlànà tuntun, ṣùgbọ́n ó sọ pé àwọn ọmọ Nàìjíríà ní ẹ̀tọ́ láti béèrè pé níbo ni owó tí a máa ń san fún ìrànwọ́ tuntun náà yóò ti wá àti báwo ni wọ́n ṣe máa ṣe. Iléeṣẹ́ ààrẹ tún kọ ẹ̀sùn Àtíkù pé ìjọba àpapọ̀ ti kó 30 trillion naira jọ gẹ́gẹ́ bí owó tí wọ́n fi pamọ́ lẹ́yìn yíyọ ìrànwọ́ lórí epo kúrò. Wọ́n sọ pé kò sí irú owó bẹ́ẹ̀. Wọ́n ṣàlàyé pé ètò ìrànwọ́ tẹ́lẹ̀ túmọ̀ sí pé NNPC ń ta epo ní owó tó kéré ju iye tí ó ná láti pèsè epo náà lọ, èyí sì ń fa àdánù owó fún iléeṣẹ́ náà. Gẹ́gẹ́ bí Ọ̀nànúgà sì sọ, ọ̀pọ̀ tírílíọ̀nù náírà tí wọ́n ná sí ìrànwọ́ epo lábẹ́ ètò àtijọ́ sì wà nínú àkọsílẹ̀ NNPC gẹ́gẹ́ bí gbèsè àti àdánù. Ó sọ pé ní ìyàtọ̀ sí ohun tí Àtíkù sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀, kò sí 30 trillion naira owó àǹfààní tàbí owó tí wọ́n fi pamọ́ látàrí ìrànwọ́ epo kankan níbikíbi àyàfi nínú èrò inú rẹ̀. Iléeṣẹ́ ààrẹ tún sọ pé pípadà sí ètò ìrànwọ́ epo tó wà ṣáájú ọdún 2023 lè dojúkọ àwọn ìṣòro òfin àti ètò nítorí Petroleum Industry Act PIA ti dá ètò ọjà sílẹ̀ fún apá tí ń pèsè epo fún àwọn oníbàárà. Wọ́n sọ pé PIA ti pàṣẹ fún yíyọ ìrànwọ́ náà kúrò ní ìparí oṣù kẹfà ọdún 2023 àti pé ìkéde Tinubu ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 kàn mú kí ìmúṣẹ rẹ̀ wáyé ní ọ̀sẹ̀ díẹ̀ ṣáájú kí ìjọba má bàa lọ síwájú nínú àdánù owó. Ọ̀nànúgà sọ pé pípadà sí ètò ìrànwọ́ kò lè jẹ́ kí ààrẹ kàn kéde pé owó epo ti dínkù.
ó ní ó nílò ètò òfin, ètò owó àti ètò ìṣàkóso tó ṣe kedere pẹ̀lú ìmọ̀ ibi tí owó náà yóò ti wá. Iléeṣẹ́ ààrẹ tún sọ pé iléeṣẹ́ epo Nàìjíríà ti yí padà gan láti ọdún 2023 pàápàá nítorí àwọn iléeṣẹ́ ìfọ epo tó wà ní Nàìjíríà báyìí. Wọ́n mẹ́nu bà ẹbu ìfọpo Dangote gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn orísun pàtàkì tí ń pèsè epo tí wọ́n ń fọ́ ní Nàìjíríà fún lílò ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí Ọ̀nànúgà ṣe sọ, pípadà sí ètò ìrànwọ́ àtijọ́ lè fa ìpadà sẹ́yìn nínú fífọ epo ní Nàìjíríà, ó sì lè fi àwọn iléeṣẹ́ kékeré tó ń fọ epo sínú ewu. Ó sọ pé ìlérí Àtíkù lè fa ìpadà sẹ́yìn nínú pípèsè epo lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà, ó sì lè fa kí àwọn iléeṣẹ́ ìfọ epo kékeré bíi ti Aradẹ wọ inú ìṣòro owó, èyí tó lè yọrí sí pípàdánù iṣẹ́ àti àdánù owó ilẹ̀ òkèèrè. Iléeṣẹ́ ààrẹ rántí pé lábẹ́ ètò ìrànwọ́ àtijọ́, ìjọba ló máa ń san ìyàtọ̀ tó wà láàrin owó tí wọ́n fi ń ta epo fún àwọn ènìyàn àti iye tí ó ń ná láti pèsè epo náà. Èyí sì máa ń fa ìnáwó ńlá àti èyí tí kò rọrùn fún ìṣúná ìjọba. Wọ́n sọ pé ìjọba máa ń lo gbèsè àti àwọn ọ̀nà míì láti máa gbé ètò náà ró títí kan lílo ọ̀pọ̀ mílíọ̀nù àgbá epo rọ̀bì gẹ́gẹ́ bí ìdógò fún àwọn gbèsè. Ọ̀nànúgà tún sọ pé NNPC dé ibi tí kò ṣe tẹ̀síwájú ní ọdún 2024 nítorí pé ó jẹ àwọn tó ń pèsè epo náà ní ọ̀pọ̀ bílíọ̀nù dọ́là. Mínísítà fólú ìlú Nàìjíríà Nyesom Wike náà tako Àtíkù. Ó sọ pé Àtíkù ń padà sí voodoo economics, ìyẹn ètò ọrọ̀ ajé tí kò dá lórí òtítọ́ àti àmúlò tó pé. Wike sọ pé yíyí ipò Àtíkù padà lórí ọ̀rọ̀ pàtàkì yìí fi hàn pé kò ní ìfaramọ́ gidi sí ìrì orílẹ̀-èdè. Mínísítà náà sọ èyí fún àwọn oníròyìn nígbà tó ń ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ ìdàgbàsókè kan ní Àbújá. Ó fi ẹ̀sùn kan Àtíkù pé ìfẹ́ agbára ló fà á. Wike sọ pé aṣáájú dá lórí ìwà òtítọ́ àti ìdúróṣinṣin lórí ohun tí ó gbàgbọ́. Ó ti dàrú mọ́ Àtíkù lójú, ó sì ń ṣe bí onímọ̀ ètò ọrọ̀ ajé tí kò dá lórí òtítọ́. Àtíkù máa ń sọ ohunkóhun tó bá fẹ́ sọ nítorí kí ó lè di ààrẹ. Ọkùnrin yìí ní ọdún 2023 sọ pé òun máa yọ ìrànwọ́ lórí epo kúrò nítorí pé ó jẹ́ ọ̀nà jìbìtì. Ṣùgbọ́n báyìí ní ọdún 2026 ó ń sọ pé òun ò ní yọ ìrànwọ́ náà kúrò. Ṣé ó fẹ́ padà sí inú jìbìtì náà tí òun fúnra rẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé ìrànwọ́ epo jẹ? A gbọ́dọ̀ máa dúró ṣinṣin lórí ohun tí à ń sọ fún àwọn ènìyàn wa. Èyí ni ohun tí aṣáájú túmọ̀ sí. Wike rọ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n má ṣe tẹ́tí sí àwọn olóṣèlú tí ń sọ ohun tí àwọn ènìyàn fẹ́ gbọ́ kìkì láti rí àǹfààní òṣèlú. Ó tẹnumọ́ pé àwọn ìpinnu tí ààrẹ Tinubu ṣe láti fòpin sí ètò ìrànwọ́ lórí owó epo jẹ́ ìgbésẹ̀ tó lágbára tí yóò sì ṣe pàtàkì láti gba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà là. Primate Ayọ̀délé ti jáde sọ̀rọ̀. Ó ní bí ààrẹ Tinubu bá jáwé olúborí sáà kejì, ó ṣeéṣe kó gbé olú-ìlú Nàìjíríà padà lọ sílùú Èkó. Olórí ìjọ Henry Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti sọ pé bí wọ́n bá kéde ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò gbogbogbò ọdún 2027, ó lè gbé olú-ìlú Nàìjíríà lọ sí ìpínlẹ̀ Èkó. Primate Ayọ̀délé sọ èyí nínú fídíò kan tí wọ́n fi sí ojú òpó X. Ààrẹ Tinubu ń wá àǹfààní láti tún díje fún sáà kejì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, ẹgbẹ́ tó ń ṣàkóso orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìdíje ààrẹ Tinubu fún sáà kejì, olórí ẹ̀sìn náà sọ pé ìrísí àti ìlànà ìkọ́lé ìlú yóò yí padà. Ọ̀rọ̀ ilé má dàbí ohun tó nítumọ̀ sí yín báyìí, ṣùgbọ́n bí Tinubu bá jáwé olúborí lẹ́ẹ̀kejì, yóò gbé olú ìlú Nàìjíríà lọ sílùú Èkó. Bí èyí bá ṣẹlẹ̀, olú ìlú náà lè wà ní Ẹ̀pẹ́ tàbí Lẹ́kì tàbí ibikíbi nílùú Èkó. Ìjàmbá ọkọ̀ ojú omi gba ẹ̀mí àwọn èèyàn 46 tí ọ̀pọ̀ wọn jẹ́ ọmọdé lásìkò tí ọkọ̀ ojú omi tó kó èrò 77 déédéé yí dànù lójú agbami nípínlẹ̀ Sokoto. Ó kéré tán èèyàn tó tó 54 ni wọ́n ti gbé òkú wọn jáde nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan tó wáyé nílùú Gorau níjọba ìbílẹ̀ Goroyo nípínlẹ̀ Sokoto. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Sokoto fi síta ṣàlàyé pé èèyàn 77 ló wà nínú ọkọ̀ ojú omi náà tó fi mọ́ ọkùnrin, obìnrin, ọmọdé àtàwọn àgbàlagbà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé.
agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Sokoto Ahmed Rufai ní èèyàn 15 péré ni àwọn rí yọ nínú odò láàyè nígbà tí àwọn èèyàn míì sì ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra omi. Ó wá ṣàlàyé pé iṣẹ́ ìdóòlà ẹ̀mí àwọn èèyàn yòókù tó wà nínú odò sì ń lọ lọ́wọ́ nígbà táwọn ikọ̀ adóòlà ẹ̀mí sì ń ṣiṣẹ́ kárakára láti ṣàwárí àwọn èèyàn 16 tó kù. Lára àwọn ikọ̀ adóòlà ẹ̀mí náà gẹ́gẹ́ bí Rufai ṣe sọ ni àwọn ọlọ́pàá, àwọn òmùwẹ̀ lábẹ́lé, ikọ̀ tó ń pèsè ètò pàjáwìrì fún àwọn tí àjálù bá dé bá nípínlẹ̀ náà àti lábẹ́ ìjọba àpapọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, amúgbálẹ́gbẹ̀ẹ́ fétò ìròyìn náà fún gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Daniya ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bíi èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ó sì sọ lójú rẹ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn tó kú náà ló jẹ́ ọmọdé tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 10 sí 15. Ọ̀pọ̀ sì ló ní wọ́n rin ìrìn àjò lójú omi náà gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ àti àwọn agbaṣẹ́ṣe. Ó wá kẹ́dùn pẹ̀lú ẹbí àti àwọn tó pàdánù ẹ̀mí wọn. Bákan náà ló fi àwọn èèyàn tí wọn kò tí ì rí èèyàn wọn lọ́kàn balẹ̀ pé iṣẹ́ ìdóòlà àwọn èèyàn náà sì ń tẹ̀síwájú. Àjọ EFCC náwó gan gbajúmọ̀ oníṣòwò kan Adébọ́lá fún ẹ̀sùn ṣíṣe màgòmágó owó tí iye rẹ̀ tó $990 million ní Àbújá. Àjọ Economic Financial Crimes Commission EFCC ti fi ọ̀gá àgbà iléeṣẹ́ Brookfield Group Holdings Ọlátúnjí Olúwaṣeun Adébọ́lá tí àwọn èèyàn kan túmọ̀ sí White Lion síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn jíjẹ owó tó tó $990 million. Wọ́n fi Adébọ́lá àti iléeṣẹ́ rẹ̀ Brookfield Mining Limited síwájú adájọ́ C. Ngozi ti ilé-ẹjọ́ gíga ti Federal Capital Territory FCT tó wà ní Maitama, Abuja ní ọjọ́bọ̀ Thursday. EFCC ló ṣàfihàn ìṣẹ̀lẹ̀ náà nínú àtẹ̀jáde kan tí wọ́n pín lórí ayélujára ìkànnì X ní ọjọ́bọ̀ Thursday. Ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan àwọn olùjẹ́jọ́ náà, èyí tó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀ gbígba owó nípasẹ̀ ẹ̀tàn àti lílo owó ní ọ̀nà tí kò bófin mu tí iye rẹ̀ jẹ́ $990 million. Gẹ́gẹ́ bí àjọ EFCC ṣe sọ, ẹjọ́ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n gba ẹ̀sùn kan ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2026 tí àwọn agbẹjọ́rò olùfẹ̀sùnkàn náà Bibi Dan Abu and Co fi ránṣẹ́. Àjọ EFCC sọ pé Adébọ́lá àti iléeṣẹ́ rẹ̀ ni wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n gba owó lábẹ́ àdéhùn pé wọ́n máa ran Bibi Dan Abu and Co lọ́wọ́ láti ṣe ìṣòwò pàṣípàrọ̀ owó ilẹ̀ òkèèrè foreign exchange. Ó ní owó náà jẹ́ fún ríra owó dọ́là tilẹ̀ Amẹ́ríkà tí ó tó $750,000. Àjọ náà sọ pé àwọn olùjẹ́jọ́ náà gba owó náà ṣùgbọ́n wọn kò ṣe ohun tí wọ́n gbà pé owó náà yóò lọ fún. Nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn náà sí Adébọ́lá nílé ẹjọ́, ó jẹ́wọ́ pé òun kò jẹ̀bi pẹ̀lú àlàyé. Lẹ́yìn tí ó kọ ẹ̀sùn náà ni agbẹjọ́rò àjọ EFCC Olúwakẹ́mi Yẹmi Mákindé bẹ̀bẹ̀ pé kí ilé ẹjọ́ yan ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ kí adájọ́ sì pàṣẹ kí wọ́n fi Adébọ́lá sí àtìmọ́lé nílé ẹ̀wọ̀n títí di ìgbà tí ẹjọ́ náà bá parí. Ṣùgbọ́n agbẹjọ́rò olùjẹ́jọ́ sọ fún ilé ẹjọ́ pé wọ́n ti fi ẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ rẹ̀ lórí bẹ́ẹ̀lì sílẹ̀. Nígbà tí adájọ́ Ngozi ṣe ìpinnu lórí ẹ̀bẹ̀ náà, ó pàṣẹ pé Adébọ́lá gbọ́dọ̀ mú àwọn onídùúró méjì wá. Ilé ẹjọ́ sọ pé ọ̀kan lára àwọn onídùúró náà gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba tó wà ní grade level 15 nígbà tí ẹlẹ́ẹ̀kejì gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba tó ní ilé tàbí ilẹ̀ tí ó wà ní Àbújá. Adájọ́ Ngozi wá sún ẹjọ́ náà sí ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2026 fún ìgbẹ́jọ́ àti àwọn ìgbésẹ̀ mìíràn. Àjọ EFCC kò ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀ bóyá Adébọ́lá yóò ti lè pèsè àwọn ohun tí ilé ẹjọ́ béèrè fún ìdásílẹ̀ rẹ̀ nígbà náà. Àwọn ẹ̀sùn náà jẹ mọ́ ìṣàkóso owó tó ní ṣe pẹ̀lú ìṣòwò pàṣípàrọ̀ owó ilẹ̀ òkèèrè tí iye rẹ̀ jẹ́ $750,000. Síbẹ̀, àwọn ẹ̀sùn tí àjọ EFCC fi kan Adébọ́lá kò tilẹ̀ jẹ́rìí sí nílé ẹjọ́. Adébọ́lá ti sọ pé kò jẹ̀bi gẹ́gẹ́ bí òfin ṣe wà. Ó ní òun sì jẹ́ aláìjẹ̀bi títí di ìgbà tí ilé ẹjọ́ bá rí i pé òun jẹ̀bi. Ìrètí tó wà báyìí ni pé ẹjọ́ náà yóò tún padà síwájú ilé ẹjọ́ gíga FCT ní oṣù kẹsàn-án 2026 fún ìgbẹ́jọ́ àti àwọn ìgbésẹ̀ tó kù.